ṣé ẹni tó pa Sisi Quadri is critical more than somebody that has diabetes, ìtọ̀ ṣúgà, ju ẹni tó ní hepatitis B lọ, èyí tí máa ń damage liver. Ta ló sọ pé in tó pa Sisi Quadri kò kí ń ṣe nǹkan tó wà critical? Ta lẹni tó sọ bẹ́ẹ̀? In tó pa Sisi Quadri ó wà very critical more than what you think. Gbogbo post tó ń go viral ni pé wọ́n ní tó ṣe ń ṣe nǹkan tó critical. In tó pa Sisi Quadri ó wà highly critical than something you must know. Ìyẹn ni mo fẹ́ kí gbogbo wa ká ṣe experience lórí ẹ̀, káwa náà dẹ̀ take caution lórí ẹ̀, kí nǹkan náà kó má fi dá èmi àti ẹ náà lágara. Ṣé ẹni tó pa Sisi Quadri is critical more than somebody that has diabetes, ìtọ̀ ṣúgà? In tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní stroke lọ, àrùn rọpárọsẹ̀. In tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní Parkinson lọ, èyí tí máa ń jẹ́ kọ́wọ́ èèyàn gbọ̀n. In tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní hepatitis B lọ, èyí tí máa ń damage liver. In tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní HPV, human papilloma virus lọ. In tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní HIV lọ. Nǹkan pọ̀ táwọn èèyàn mọ̀ o, ignorance díẹ̀ ń dán ẹni tí ò bá ti mọ nǹkan láàmú o. Torí pé gbogbo àwọn àìsàn yìí tí mo kà kalẹ̀ yẹn ó wà control, bó tiẹ̀ já sí pé it is treatable but not curable on medical aspect. Gbọ́ explanation mi délẹ̀ kó tó bú mi o, ìwọ tó fẹ́ yọnu sọ. N tó bá mọ̀ jẹ́ ká jẹ́ ó yí ọ ni. Àwọn àìsàn tí mo kà á lẹ̀ yẹn on the medical aspect it is treatable but not curable. Bẹ́ẹ̀ la ṣe mọ̀ sí pé ní ìlànà àwọn òyìnbó ó wà treatable ni but kò curable, ló fi já sí pé ìyẹn wà control. Ṣé ẹ rí n tó pa Sisi Quadri is uncontrollable. In tó pa is uncontrollable tó já sí pé gbogbo èèyàn ló gbọdọ̀ share experience yẹn sí, tó ló gbọdọ̀ share experience yẹn fún, torí kò sẹ́ni tí nǹkan náà ò lè ọ̀kan sí. In tó wà critical more than what you think and more than what you know. Tí gbogbo àwọn artist tó kù náà dẹ̀ gbọdọ̀ lọ wà very careful, àtàwọn tí ò kí ń ṣe kíni, tí wọn kì í ṣe artist, gbogbo èèyàn ló gbọdọ̀ lọ nímọ̀ pa ẹ̀. Wọ́n ní hiccups mọ̀ tó pè ní hiccups ni ìsúkè ó wà uncontrolled. Màá wá sọ the causes of ìsúkè fún yín, lẹ́yìn tó já sí pé nínú àwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ gan wọ́n ti sọ pé in tó jẹ́ àdámọ́ ẹ̀, nílẹ̀ pé in tó jẹ́ àdámọ́ ẹ̀ yẹn tó máa ń dálẹ̀ náà nìkan tó páyì. Lẹ́yìn tó dìjà sí pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà, tí gbogbo wọn ò gbọ́dọ̀ wà very careful náà, in tó ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sọ́run ni, kò jẹ́ tuntun nígbà táwa gbọ́ pé in tó pa nìyẹn, torí pé in ti ń pààyàn ni. Ìtorí tí ò bá ti wà hàn tó bá ti jẹ́ uncontrol, in tó ń pààyàn náà ni. Kí ni kí n fi àìsàn tó yára páyì, kí ni kí n tún fi wé nínú àwọn àìsàn náà? Bóyá ká tún ní anthrax, torí anthrax náà yára pààyàn. Àìsàn tí ò bá ti wà tó bá ti jẹ́ uncontrolled, àìsàn tó critical more than what you think ni. Tó lè dájú pé solution nǹkan tó kí àìsàn yóò ju nǹkan mẹ́ta lọ. Tí ẹ bá rí ewé àbámọ́dá, ẹfun ilẹ̀, ìyẹ̀rí oṣù, ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kí àìsàn tí wọ́n sọ pé páyì, ó kí ẹ̀ nílẹ̀ wa Yorùbá.
but tí mo bá sọ the causes tí ń fa hiccups yìí tó ń já sí pé wọ́n ti measure ẹ̀yọ̀kan nínú ẹ̀, màá wá measure èyí tó kù ń bẹ̀ kí wọn náà lè mọ̀, màá measure èyí tó kù ń bẹ̀, màá wá tú fídíò hiccups yìí èmi ti gbé wá ní 3 years to this time, mo fídíò wà lórí page wa yìí, hiccups mo ti gbé wá, mo dẹ̀ sọ síbẹ̀ pé àìsàn tó já sí pé ó wà uncontrol ni, màá wá tú mẹ́rin tó kù sọ kú ẹyọkan èyí tí àwọn ẹbí ẹ mọ̀mọ́, èmi á wá sọ fún wọn náà kí wọn náà lè ṣe kí ni, kó o lè ti bẹ̀ kọ́ ẹ̀kọ́. Àtẹ̀yìn èyí tó já sí pé àsìkò tó yẹ kẹ́ ẹ sinmi lògo yín búyọ, ẹ dẹ̀ fẹ́ ká owó, ẹ fẹ́ rí owó, àwọn àìsàn yìí wá ń wá lójijì, ó wá ń da yín gúnlẹ̀, ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀, kí n tó gbé yín ga ọ̀rọ̀ lọ́mọ yín mọ̀. Ìdí tí mo fi ní mo ní láti analyze fún wa ni. Èmi ò sọ eléyìí kí n lè fi trend o, ẹ bá mọ̀ bloggers ò kí n sábà gbọ́rọ̀ mi, torí mi ò ń sọ̀rọ̀ tó máa trend, ọ̀rọ̀ tó máa jẹ́ evergreen word táwọn èèyàn padà ń gbádùn ṣáṣáṣì lórí. Wọ́n á ní dókítà kan ti sọ bẹ́ẹ̀, ẹlẹ́ṣin ògo Àrọ́lá TV. Mo ti sọ síwájú, mo ní àìsàn tó pa, àìsàn tó wà critical, mo dẹ̀ ti list ẹ̀ fún wa. Mo ní ká ní diabetes, àìsàn tó pa Sisi Quadri le ju ẹni tó ní diabetes lọ, torí diabetes wà on control, ó wà control, àìsàn tó dẹ̀ pa òun is uncontrollable. Mo ní àìsàn tó pa ó le ju kíyàn ní stroke or Parkinson àbí insomnia àbí cancer àbí prostate enlargement tàbí human papilloma virus tàbí HIV tàbí hepatitis B. Àìsàn tó pa Sisi Quadri critical jọ gbogbo ohun tí mo sọ yìí lọ, torí pé àwọn àìsàn yẹn ó wà control on a medical aspect. It is treatable but not curable. But àìsàn hiccup ó wà uncontrollable. Àìsàn tí ó dá sí pé àwọn èèyàn tó bá mú ilẹ̀ tán láàárín 24 hours ó ṣeé ṣe kíyàn bá lọ. Mo dẹ̀ sọ fún wa, mo ní mo ti sọ fídíò yẹn sẹ́yìn ti pẹ́, tí mo ní nǹkan mẹ́rin, items nǹkan mẹ́rin ó kí ọ hiccup, but fídíò yẹn ò go viral torí ààrẹ ni tó ń ṣe, but tí n bá padà rí share ní sàbí tí n bá sọ bí oníkálukú á mọ̀. But ibi tí mo ń lọ ní, kí ni ó ń fa ìsúkè? What are the causes of hiccups? Ẹ má gbàgbé, wọ́n sọ fún wa láwọn ẹbí rẹ̀, wọ́n sọ pé ó máa ń stress ààrẹ jù. Ẹni tó bá ti lè stress ààrẹ ó máa ní hiccup. Kí wọ́n ka èyí tó kù tó mà, ibi tí mo ń lọ nìyẹn. Òun lẹ́ni tó bá ti wà tó bá ń stress ààrẹ ó máa ń ní hiccups, kò sí ọgbẹ́. Ẹ sọ fún gbogbo àwọn olórin ayé, bó ṣe pastor, bó ṣe Islamic music, bó ṣe gospel, bó ṣe àfà, èyí tẹ̀ ń pariwo torí pé ẹ fẹ́ show talent, kọ́ lè ní you are talented. My dear, lungs ẹ ló ń damage. Tí hiccups bá gbé ẹ lójijì, ó máa dàbí pé ó ṣe ayé wá. Wọ́n kọ̀ gbọ́ pé o ò sáré ṣùgbọ́n o kò kú ni. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo àfọ̀dọ́ ọlọ́dọ́lọ́. Òun ní nínú nǹkan tó ń fa hiccups, òun náà ni kí wọ́n bá ń jẹ carbonated beverage. Èyí tẹ́ láìkì bọ́ǹfìtà àti gbogbo àwọn nǹkan tó bá wà carbonated, tó mọ̀ pé tó bá ti lé ní 30 years above, ó níbi kó ṣọ́ra fún. Òun náà lè fa hiccups. Máa sọ fún wa, máa wá sọ the causes mo ń sọ ẹ́ sì máa wá sọ solution. Àwọn ẹni tó bá ń yán hò, ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá tí ẹ bá dé, wọ́n á ní fọwọ́ bomú, torí pé atẹ́gùn tó pọ̀ ju gbọ́dọ̀ wọ ẹnu rẹ̀. Ẹni tí atẹ́gùn tó pọ̀ ju bá ń wọ ẹnu ẹ̀, ó lè ní hiccups immediately, ó dẹ̀ ní má survive ẹ̀. Yes, ó lè ṣe kí ni, ó lè ní hiccups immediately, ó dẹ̀ ní má survive ẹ̀. Ìyẹn swallow too much of air. Kí ẹ máa gba atẹ́gùn tó lágbára jù ní tí ẹ bá fẹ́ yán hò kò dá. Ó dà èṣù ló ní ká yán hò ká sí àlàáfíà wà ńbẹ̀, kí yàn sí àlàáfíà wà ńbẹ̀. Sórí kí yàn yán hò kò tó máa fi lè fọwọ́ bu ẹnu tẹ bá fẹ́ yán hò. Bí yẹn bá yán hò tó ń ṣí ẹnu lẹ̀, tó bá lọ pọ̀ ju lungs rẹ lọ, o lè ní ìsúkè, ó dẹ̀ lè má survive ẹ̀. Bẹ́ẹ̀ ni bí yẹn bá wọ́n ti over stress,
ìyẹn emotional stress tí ẹ máa ń stress ara ẹ̀ jù. Stress yàtọ̀ sí exercise o. Ẹni tó ń kọrin lójú stage tó wá ń jó ó ń stress ara ẹ̀ ni kò ṣe exercise. Kódà kò ní kó má ní stroke. Gbogbo àwọn olórin tó máa ń jó tó máa ń stress ara wọn yẹn tó máa ń jó yẹn tó fẹ́ show talent àsìkò tó yẹ kó lọ sinmi kó máa maintain àlàáfíà ara wọn. Pasuma, Òṣùpá, Súlé Àlàó àsìkò tó yẹ kẹ́ máa stress kẹ́ máa dín wàhálà yín kù. Tẹ́ bá fẹ́ ṣe exercise is early morning, early in the morning exercise. Gbogbo ètò ìṣẹ́fẹ́ náà ṣe yẹn o ṣe níjọ Monday, o ṣe Tuesday, o ṣe Wednesday, o ṣe Thursday, o ṣe Friday, my dear, you may lead to hiccups. It may lead you to hiccups. Ìyá dẹ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ́dún. Bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ sí pé ó bá ń jẹ oúnjẹ tó bá tutù jù tàbí ó bá ń jẹ oúnjẹ tó gbóná jù ó lè ní hiccups. Tó oúnjẹ bá gbóná jù tàbí tó bá tutù jù. Ẹni tó bá dẹ̀ ń lo hard drugs lórí péjì wàyí àwa yìí náà la gbé alẹ́ gidi gbọ̀ngbàdì kalẹ̀ tíyàn fi lè ṣe dáadáa. Ẹni tó bá ní diabetes yẹn ni kó lọ treat ẹ̀ nílẹ̀ Yorùbá it is treatable and curable. Medical ni ò ti ṣe kí ni ò ti wà curable. Àwọn àìsàn ẹ bá wọn fídíò mi pàdé ìwọ tó ní ọ̀sà wàá tún máa lò ó tó bá lead sí hiccups ó pààyàn. Ẹ má wàá jẹ́ kí n parọ́ tẹ̀yìn. Ìwọ symptoms of hiccup ó jẹun díẹ̀ ó ti ń ṣe sókè máa kọ́ṣọ́ ara ẹ̀. Ó jẹun díẹ̀ ó ti ń ṣe sókè. Ní ìwà yìí tó bá ti lé ní 30 years ó gbọdọ̀ wà very careful. Ẹ lọ bí èrò àwọn doctors medical aspect any hiccup so wà control wọ́n ní is uncontrollable tó bá ti dé. Ṣèbẹ́ ẹgbẹ́ ọmọ nígbà tó gbé dé hospital kan lórí pé hiccups yẹn kò fílẹ̀ wọ́n tètè refer lọ sí hospital ńlá torí pé wọ́n mọ̀ níbẹ̀ pé èèyàn kì í survive ẹ̀. Ìwọ́n wá sọ pé àìsàn yóò ṣe kí ni kò wà control. Ní medical aspect àwọn òyìnbó gbé solution wá wípé tó tiẹ̀ lè suppress ẹ̀ tọ́nà bá ní kó bọ́m̀bẹ̀. Wọ́n ní ká wá nylon ẹ bá mú nylon yẹn wọ́n ní kí yẹn wá nylon wọ́n ní tó bá ní hiccups ẹni tó bá ní hiccups wọ́n ní kó wá nylon ẹlẹ́ṣin ògo ló ń sọ̀rọ̀ o. Wọ́n ní kó wá nylon ẹni tó bá ní hiccups wọ́n ní kó máa fún nylon nígbà tó bá ní lọ́wọ́. Wọ́n ní kó máa fún wọ́n ní kó reduce stress yìí. Wọ́n ní kó tó máa jẹ bread lásìkò yẹn. Wọ́n ní kó wá bread kó máa jẹ bread kó jẹ bread tó bá ti jẹ bread wọ́n máa wá solution sí. Òyìnbó scam wa ni wà láì kò ṣiṣẹ́. Tí hiccups ò bá ti chronic tí ò bá ti wà critical wọ́n ní kó máa ṣe kí ni kó máa jẹ bread. Nílẹ̀ Yorùbá wọ́n ní ẹ̀ka omi mu ẹ máa mu omi mẹ́sàn-án drinking small water little water. Tí hiccups ò bá critical tó bá critical omi mẹ́sàn-án àbomi méje kò rán búrẹ́dì àbí kò mu gàrí kò rán máa fún láìlọ́nù kò rán. Ibi tí mo fẹsẹ̀ múlẹ̀ ẹ bá mú ibi tí mo fẹsẹ̀ múlẹ̀ fún ni pé hiccups has solution. Only no solution to it on the medical aspect. Ju pé èèyàn máa fọjọ́ ọlọ́jọ́ lọ náà ni. Torí kò sí bó o ṣe lè wà. Ẹni tó bá ti ní ó wà uncontrollable it has no solution ni wọ́n sọ fún wa yẹn. Wọ́n kàn fún wa láwọn nǹkan kéékèèké pé bóyá ilé máa lò ó Ọlọ́run lè kó ẹyọ. Mo wá fún wa ní nǹkan mẹ́rin kan tó kí ọ hiccups yẹn níbi 3 years ní under page wa yìí. Mo ní tí o bá fẹ́ kí ọ hiccups àtẹni tó bá ń bì tẹ́tí pé òun fẹ́ ní bóyá bá máa ń ṣòsíkè once a while mo ló lè lò ó. Mo ní kó ní ẹni tí ò bá ní gan ẹni tí ò ní ara gan ó lè lò ó tó bá lò ó mo ní kò ní ní hiccups. Bóyá tí n bá tẹ̀ wá fílẹ̀ ń sìn ni mo máa go viral. Mo ní kẹ́ ẹ wé ewé àbámọ́dá èyí tó ń pè ní miracle leaves wàá já tútù tẹ́ ẹ bá já tútù tán mo ní kẹ́ ẹ wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock gbogbo nǹkan yìí wà very simple láti rí hiccups ò náyàn lówó mo ní kẹ́ ẹ wá miracle leaf èyí tó ń pè ní ewé àbámọ́dá wọ́n dẹ̀ tún máa ń pè wonderful leaf mo ní kẹ́ ẹ wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock àti ìyèrí osùn méjèèjì yìí wà ní alágbo ìyèrí osùn
afẹ́ fún ilẹ̀ ó wà ní alábò mo ní kẹ́ ẹ lọ papọ̀ powder ìrà mo ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ lọ papọ̀ mo ṣàlàyé bẹ́yẹn fún wa nǹkan mẹ́ta yìí péré náà ni mo ṣàlàyé fún wa mo ní ó ṣe oògùn hiccups mo ní ó ṣe oògùn hiccups tí ẹ bá dẹ̀ lo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò lè ní ìsúkè kò lè ní ìsúkè mo ṣàlàyé bẹ́ẹ̀ fúnra wa fídíò yẹn ò go viral tó láwọn èèyàn ò mọ̀ pé n tá ń pè ní hiccups n tó yára pààyàn ni mi ò jẹ́ kí fídíò yẹn ṣe kí ni mi ò jẹ́ go viral ṣùgbọ́n pé àgbàtà ti rí èèyàn kan ńlá tó kú nísìn tí èèyàn yẹn bẹ̀rẹ̀ sọ pé àìsàn tí ó wà control bóyá ẹ wà á mọ̀ tọ́rí àìsàn kékeré ni tẹ́bi náà fìdí ẹ̀ múlẹ̀ pé hiccups ẹ̀rí yẹn is uncontrollable àìsàn ńlá ni bóyá wà wá lọ ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọn náà lọ ṣe tó o bá ti lọ gbogbo ẹ̀ papọ̀ sáà sí ilé fọjọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà tó lọ dáadáa sọ di powder tí ò ní stone bí ó ṣe rí nì ẹ dà sínú oyin ẹ bá dà sínú oyin kò kí ń bàjẹ́ tó bá jẹ́ pé bá ti wà nínú oyin kó lo 10 years nínú oyin kò kí ń bàjẹ́ ẹ bá rẹni tí hiccups ń ṣe bóyá ọmọdé ni àbágbàlagbà ni ẹ jẹ́ kí ó la lẹ́sẹ̀kẹsẹ̀ abc screen record ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀ bí ṣàgbàlagbà ni ẹ jẹ́ kó máa la léra wọn wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa nǹkan yìí lọ hiccups ewé àbámọdá èyí tá a mọ̀ sí miracle leaves ewé àbámọdá tá a bá ti gẹ́ẹ̀tì ewé àbámọdá ká wá gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀ náà ni ó jẹ́ nǹkan méjì ká gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀ ká wá gẹ́ẹ̀tì ìyèrí oṣù nǹkan mẹ́ta yìí ni ọwọ́ sẹ́ni tí ò lè lò olóyún lè lò ọmọdé lè lò àgbàlagbà lè lò wá lọ dáadáa tó bá ti lọ ní odó àbínú ọlọ fi sílé fún ọjọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà tún lọ dáadáa kó sọ di powder bí ó ṣe rí nì ẹ dà sínú oyin gbogbo fámìlì lè lò tó bá ti tẹ́tí pé ẹnìkan ṣe ìsúkè èyí tó fi ló máa jẹ búrẹ́dì lásìkò àbíkẹ́ ní kó máa fọ láìlọ́ọ̀nù àbíkẹ́ ní kó máa mu omi lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kò rán oògùn hiccups ẹ bá ti dà sínú oyin kò kí ń bàjẹ́ it has no expiry date tó bá ti lè wọnú oyin original tó bá fílẹ̀ powder yìí nìkan ló expire ní 2 years but tó bá dà sínú oyin kò ní expire lílá ni ẹ bá rẹ tí hiccups ń ṣe tẹ́ bá fún la yóò gbọ́ ìwòsàn torí pé ìsúkè ó yára pààyàn mo fi díẹ̀ múlẹ̀ fún yín ẹ lọ béèrè lọ́wọ́ àwọn doctor hiccups is uncontrollable àìsàn tó yára pààyàn ní hiccups so therefore ikú tó pa Sisi Quadri tọ́lọ́wọ́ ọba fi pa tá a gbà pásìkò rẹ̀ ló tó in tó critical ni bẹ́ẹ̀ni tó bẹ̀ pé kò critical in tó ṣe kíni in tó critical ni ẹni tó bá lè stress ara rẹ̀ ó lè ṣe kíni ó lè ní hiccups so ẹyẹ stress ara yín tó o bá ti ṣe wàhálà lọ ṣùgbọ́n sórí kó o sùn kódà o nídìí kó o lo oògùn o fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ ẹni tó bá lo hard drugs ó lè ní hiccups ẹni tó bá wá ń jẹun àjẹyó ó fẹ́ jẹun mẹ́ta pọ̀ ó sàfẹ́ jẹ́ kíkún ẹni ó lè ní hiccups ẹni tó bá lo hard drugs ó lè ní hiccups gbogbo nǹkan yìí òun ló lead sí hiccups ìtaàṣe òun mo sọ fún wa wá ṣí ẹ fídíò yìí jẹ́ kí ẹlòmíì kó jáfà níbẹ̀ don't be silent watchers kò sí ìwòsàn náà àìsàn náà tí ò ní ìwòsàn ẹlẹ́ṣin ògo fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé kò sí àìsàn náà tí ò ṣe kíni tí ò ní ìwòsàn. For more question about this on WhatsApp message is 080-380-371-28 WhatsApp message WhatsApp voice note mi ò kí welcome because tó bá tún béèrè àlàyé lórí ẹ̀ máa ṣàlàyé fún ẹ ṣùgbọ́n tó fẹ́ ṣe kò jù báyìí lọ nothing to add more ju mi ti ṣàlàyé fún ẹ yìí lọ go and do it save your soul save many lives more love more like watchers don't be silent watchers Sisi Quadri ọlọ́run bá àforíjì gbogbo wa tó kù ọlọ́run kò lọ́rẹ̀ ẹ̀mí wa ẹ sọ gbogbo àwọn tí wọ́n ń pariwo ẹni kan máa ṣọ́ àlàáfíà ara wọn torí bẹ́ẹ̀ni ṣe rí bẹ́ẹ̀ kọ́ lọ́la ṣe rí torí àsìkò tó yẹ kí wọ́n sinmi òun ni wọ́n ń stress ara wọn torí gbogbo wọn búyọ wọ́n dẹ̀ fẹ́ ka owó má torí owó tó fẹ́ kán social media tàbí tó fẹ́ kán TikTok má máa dára rẹ láàmú lásìkò tó yẹ kó ṣe ni kó sinmi exercise yàtọ̀ sí stress when you want to do exercise is early morning
with a little minute. Kò ń ṣe ká máa jó ní gbogbo ìgbà lọ́pọ̀ ní exercise bí kò ń ṣe pé stress ni. Ọlọ́run ò ní jẹ́ ká fàìsàn lọ́gbà. Subhana rabbika